Dallas, Texas.
ọba gbogbo Dallas Texas akílẹ̀ ẹ jẹ́ kí n gbọ́ mọ́mílẹ̀ akílẹ̀ Abímbọ́lá akílẹ̀ ọba lẹ́yìn kọ́rẹ́sì bàbá ẹgbẹ́ ẹ̀wọ̀n máa mọ̀ fún tọ́ba láṣẹ ìyá ẹgbẹ́ ẹ̀wọ̀n ní Silver Crown akílẹ̀ ó ti rẹ́ kílẹ̀ fọ́ ọba pé kọ́ ọba rò ọba láṣẹ ọba ọba rò ọba láṣẹ ọba tó bá wá ṣe bẹ́ẹ̀ akílẹ̀ akílẹ̀ máa ń gbọ́ jẹ́ kó tó dàmọ̀ wípé mo sì ní náírà ti sú mi èèyàn sú mi náírà ti sú mi èèyàn ẹ̀jọ̀ wá bá mi wọ́n wọ dọ́là náírà ti sú mi èèyàn ó wá yá ẹni tó lè náwó ó sùn sẹ́yìn ó sùn sẹ́yìn ó sùn sẹ́yìn náwó náwó làwa fẹ́ ọmọ lẹ́yìn ó lẹ́yìn ó jẹ́ báàsì ó jẹ́ dọ́là ó tún jẹ́ náírà sí sọ fún bàbá ẹgbẹ́ wípé mo bẹ́ẹ̀ dúró bàbá ìgbàgbọ́ ọ̀gbà yẹn ọmọ kékeré kan ní. Akílẹ̀ Ọ̀ṣìbóyè wà gbogbo Dallas Texas Akílẹ̀ orin Mùsùlùmí náà ni tí mo bá ní wípé everybody àwọn tí ẹ ń kọ̀m̀pléènì lójoojúmọ́ gbogbo Dallas Texas wípé akílẹ̀ wọ́n gbádùn ẹ wọ́n jí sòrò ijó tí mo jó lànà bàbá ẹgbẹ́ amòfin rọ̀lẹ́ àṣìbá Wàsíù àṣìbá rọ̀lẹ́ kókó tó bá wá ṣẹlẹ̀ àṣìbá náwó ní síbí bàbá tó dé. Ìjẹ̀bẹ́ máa mú ìgbésẹ̀ wọn tí náà Wàsíù mẹ́rin Abẹ́dọ̀yìn bá ń jọ. Ẹgbẹ́ freestyle ó yá. Àmẹ́rà. Àwọn ọmọ Bọ́lá mẹ́rin Tinubu kó máa lọ bá Wàsíù Túndé ẹ gbọ́dọ̀ lọ́jọ́ ní ààrẹ màálù. Ẹni ọmọdé ẹ bá bá mi dé bàbá ẹgbẹ́ lárugẹ ọmọ nílà gbé lárugẹ. Akílẹ̀ wá, akílẹ̀ tú, akílẹ̀ tírì, akílẹ̀ fọ́, akílẹ̀ fáì, akílẹ̀ six, akílẹ̀ seven, akílẹ̀ eight, akílẹ̀ nine, akílẹ̀ ten. Bàbá kò ṣubú, bàbá kò ṣubú, ẹni tó fojú fẹ́ tí ò fọkàn fẹ́. Bàbá kò ṣubú, ẹnu wọn mẹ́fà, ẹnu wọn méje, ìwọ̀n ẹlẹ́nu méjì ṣeré mọ́. Ìyá ẹgbẹ́ kó máa ń lọ bẹ́ẹ̀. Ìyá ẹgbẹ́ ẹni ọlọ́kọ́lá sí.
ìjó yẹn dà. Sorry. 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 Ní bàá náà ń bọ̀, ayé rẹ̀ lè kọ́. Lálàó bàbá Fátímọ̀. Lálàó bàbá Fátímọ̀. Kí àwa máa jà, ọba ló bá wa ṣe. Jagunmọ́lú ẹgbẹ́ ẹnjìnìà tó lù òrè ló pé ọ̀rẹ́ lọ́pẹ́ Musiliu Babátúndé tó yá Lukumọ Nọmọdélé Lukumọ minority leader bámi ṣètọ́jú Sáyidì ọmọdé Gani kó máa lọ bẹ́ẹ̀ tó yá Túndé bámi ṣètọ́jú Lisa ẹgbẹ́ Honorable Táyọ̀ Àyìndé ó Eléwújú àti secretary local government Ìdòwú àdìmọ̀ṣọ́ gbogbo local government ìkọ́mẹ́ṣíọ́nà tó bá di 2027 ọmọ ọkùnrin fún ọ́n wípé Túndé mi ò ní tẹ́ láwọn olùsà láyé tí mo wá mi ò ní tẹ́ láwọn olùsà láyé tí mo wá bóyá alága ìwọ ní iṣẹ́ kan o bàbá ti ṣe.
Order. Oh yeah, to the camera, to the camera. Order. Yeah.
Àpọ̀wọ́ Abíọ́dún, ọmọ Dàpọ̀ Abíọ́dún, His Excellency, Governor of Ogun State, ẹ̀ṣẹ̀kọ́jú Vice President, Shettima, Lamiru Sanusi. Àgbẹ̀tẹ́tẹ̀ di lẹ́yìn, agbára ló lọ mú wá. Bọ́ọ̀lù ṣètò aṣíwájú ní Ṣíṣítù, ìyá ẹgbẹ́. Mojísọ́lá Sọ́ní, Akéwéjẹ. Èyíkẹ́. Aṣíwájú lẹ jẹ́, aṣíwájú lẹ jẹ́. Nínú gbogbo tí kò ní wọ́n sáyé náà o. Àmọ̀ yìí o, àmọ̀ yìí o. Àmọ̀ yìí àgbo ìmọ̀ o. Bọ́mbà tó wà èyí tí kò ní wọ́n sáyé náà. Ọkùnrin náà ó fara jẹ gbà. Ó yá, ọmọ Dàpọ̀ Abíọ́dún ti dé. His Excellency, #1 citizen, gbogbo Ogun State, ó Dàpọ̀, oya lọ́gbà fún wa. Àmọ́dá wọn bá gbọ́gbọ́, àmọ́dá wọn ní gbọ́gbọ́, dídá yóò máa gbọ́, iṣẹ́ Olúwa yẹ máa túbọ̀. Dídá yóò máa gbọ́, iṣẹ́ Olúwa yẹ máa túbọ̀. Ìdàgbà àgbáyé yóò máa túbọ̀. Bàbá kú wa. Bàbá fún màmá jọ fún mi lò, ó má gbogbo. Bàbá fún màmá jọ fún mi lò, ó má gbogbo. Ṣàjọba, ṣàjọba, ṣàmọ̀gbò. Ẹgbẹ́ bọ́bà kú à, ṣàjọba, ṣàjọba, ṣàmọ̀gbò. Túmọ̀ṣe ìwé ayò. Àtẹ̀wé ìjókòó jẹ́ ẹ̀mìkì. Ṣàjọmọ́. Ṣàjọmọ́. Bàbá mi bàbá ẹgbẹ́ wọn bí ọmọdé lẹ́yẹ. Àpàgùn pọ̀tẹ̀. Ẹ̀tún bẹ́mi gbé. Àpàgùn pọ̀tẹ̀. Ọmọdé lẹ́yẹ. Àpàgùn pọ̀tẹ̀. Ọmọdé lẹ́yẹ. Àpàgùn pọ̀tẹ̀. Olè lákọ̀ọ́ṣẹ́. Ìṣọ́ra. Ìṣọ́ra, ọmọ afọ́fá lójú. Àkọ́bí gómìnà nìyẹn. Ọmọ Dàpọ̀ Abíọ́dún. Apá tó pọ̀ tẹ̀. Ẹ̀tún dé. Gómìnà ti dé. Dàpọ̀ Abíọ́dún. Yẹ̀yẹ̀ nílé ayé mi, èmi ò lè ṣe ọ́. Ìrọ́ni tó lọ bẹ́ẹ̀ kí sì má fi tẹ̀ wọ́n. Yẹ̀yẹ̀ bá dàgbù wá. Èyí táyé ṣe nílò ayé mi, èmi ò lè ṣe ọ́. Ìrọ́ni tó lọ bẹ́ẹ̀ kí sì má fi tẹ̀ wọ́n. Mo sún mọ́lá Adéní. Ọ̀rẹ́ mi tó ṣe rú èyí, ìyàrí yóò jẹ́ ní tọ̀hún. Yẹ̀yẹ̀ tẹ́ bàtà, yẹ̀yẹ̀ tẹ́ bàtà lọ́wọ́ ọ̀lẹ́ jẹ́. Ọmọ bàbá Abíọ́dún ti dé, ẹ̀wálé pátápátá. Ọmọ bàbá Dàpọ̀ Abíọ́dún. Dàpọ̀ máa wọlé máa rọra. Ogun State wa, ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀sùn mọ́ bí ẹ̀gbà mi lọ́wọ́. Ẹgbẹ̀ mi náà lọ́wọ́. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Inú mi dùn wípé mo rájọ òní. Inú mi dùn wípé òní ṣojú mi. Gómìnà, congratulations.
Bẹ́ẹ̀ni kan kí ẹ kí lẹ́ ló já sí, ìdí tẹ́tẹ́ ilé ìdáṣà fẹ̀rí wa. Ọmọ bàtà kan Abíọ́dún. Àgbọ̀n tó fẹ̀yìn rìn lọ, olùmọ̀dé àwa ẹni kò sá. Àgùntà tí ò bá yàgò fún yín, tó bá fojú ìdìbò wà tó ìbò ẹ̀ àgùnfẹ́ ẹ̀ jẹ̀fẹ́. Ọmọ bàtà Abíọ́dún, olúwa lábà àgbà. Ọmọ bá pàtàkì. Yàtọ̀ sẹ́rí àgbẹ̀tẹ̀ láyé ládá fún wọn. Gbọ̀rọ̀ nítorí òun mọ̀ lẹ́nu nílé yóò ti ṣe àjíǹde òṣè ń lọ́kọ. Ẹ̀rọ ni àyà tó ń sọ fún láńlọ́ọ̀dù gbé kó jáde. Ẹ̀sẹ̀ ìtọ́jú mọ̀ yí mọ̀ tù wá lọ. Ayáfẹ́ àlàkọ́ òye délé. Abíọ́dún olúwa mẹ́ta tó ní ṣó. Dàpọ̀ nínú ayọ̀ mi, ẹ̀mí ò lè ṣe ọ́. Ìrẹ́ni tó ló gbẹ́gà ní sí ìbádìí tẹ̀mọ́. Àbẹ̀wò báyìí tó ṣèrú èyí. Ìyẹ̀rú tó ní yàtọ̀ tẹ́ bàtà. Abíọ́dún tẹ́ bàtà yóò. Ọba yọrí mi ò mú ọdẹ. Ọba yọrí kó ẹlọ́dọ́lá ìjà ọkọ̀ olówó mẹ́jọ àti ìṣòro. Olówó mẹ́jọ àti ìwọ̀ṣà nílé ayé. Ọba yọrí jẹ́ ẹlọ́wọ̀rẹ́. Gbogbo bọ́bá ṣe tẹ́ obìnrin. Bọ́bá ṣe tẹ́ ìwọ́n kí lọ́wọ́ ìlànà olórí ọ̀gá àpàlẹ́pẹ́. Bọ́bá ṣe tẹ́ lọ́mọ̀rẹ́ tẹ́lẹ̀mọ̀. Akílẹ̀ tẹ́lẹ̀mọ̀rẹ́ tẹ́lẹ̀mọ̀. Ẹgbẹ́ bọ́bá ṣe tẹ́ lọ́mọ̀rẹ́. Thank you very much. May we allow our Excellency, our amiable Prince Dr. Dapo Abiodun, the Executive Governor of the State, to take his seat formally and give me a seat to be seated. And once we have that, Your Excellencies,
orúkọ mi ni ọlọ́rẹ́bù Samuel Balógun ìwà ẹgbẹ́ bọ́ba ṣe tẹ̀ ọmọọba ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Ojúdọba bá ń ṣe ojúdọba yẹ 2024 gẹ́gẹ́ bí a ṣe mọ ojúdọba ní Akílẹ̀ Ìjẹ̀bú. Gbogbo alámọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti wò àtàwọn tó wà nílé àtàwọn tó wà ní diaspora. Ṣùgbọ́n mọ̀ pé ọdún ìrọ́dún pàtàkì ní Akílẹ̀ Ìjẹ̀bú tó jẹ́. In fact, inú mi dùn, ayọ̀ mi kún pé àwọn ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọ̀pọ̀lọpọ̀ba Akílẹ̀ Ìjẹ̀bú wípé a máa jáde ní ojúdọba for the first time 2024 lágbára Ọlọ́run nífẹ̀ẹ́ ilé ìṣàṣemọ́ fún gbogbo wa o. Orúkọ mi ni ọmọ akọ́lé tó mọ̀ ṣe Abíọ́lá tí mo jẹ́ ẹ̀tàgéwà ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọmọọba ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Inú mi dùn lénìí láti wà nínú pálásì yìí nítorí ìgbà tá a kéré láti ràn bàbá wa tó máa ń wá ló ti ràn wá náà ṣe ṣùgbọ́n Ọlọ́run kádàrá mi lénìí pé mi náà pẹ̀lú àwọn tí ó máa bẹ̀rẹ̀ sí ní wọ bíi àti wọ lọ́dún yìí pẹ̀lú ògo Ọlọ́run ẹsẹ̀ wa ní sè lọ́dọọdún la máa wá àwọn àkèlà fẹ́ máa gbé first ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọmọọba first ni pé pọ̀ ọmọọba ni wá. Gbogbo àwọn tó ń wò wá lé àwọn tí wọ́n jẹ́ èjì wa 86 87 88 wọ́n yìí pọ̀ gan labroad wọ́n pọ̀ gan kí wọ́n jáde kí wọ́n wá ṣe ẹgbẹ́ tí wọ́n tó kò sẹ́gbẹ́ tó náà bí kì í ṣe ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọmọọba ẹgbẹ́ tí ò ń pariwo àwérò èèyàn la fẹ́ bọ́ba ṣe tẹ lẹ́ẹ̀kan sí kò ní dàrú kò ní bàjẹ́. Tẹ́ bá ti ń wá wa ẹ béèrè pé ẹgbẹ́ kan wà tí ọ̀nàrẹ́bù Balógun Samuel tí wọ́n jẹ́ kí wá yẹn pé ẹgbẹ́ yẹn gangan lè fẹ́ ṣe ẹgbẹ́ yẹn làwa wà bọ́ba ṣe tẹ ọmọọba ẹ ṣe ẹ kú ọdún. Orúkọ tèmi ni Comrade Ọláìwọlá Quadri. Mo jẹ́ alukoro fún ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọmọọba ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Àwa tó bí ní àárín 1986 títí dé 1988. Inú mi dùn láti wà ní ayẹyẹ ojúde ọba ti ọdún yìí. Lára nǹkan tó fa ìdùnnú yẹn ni pé ìgbà àkọ́kọ́ tí ẹgbẹ́ wa máa jáde fún ayẹyẹ báyìí ní nítorí aláìlúwà ọ̀gbàgbàgbàtẹ̀wọlẹ̀ the paramount ruler of Ijebuland ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wa ní palace recognition and royal blessing lọ́dún yìí. So fún ìgbà àkọ́kọ́ tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ bọ́ba ṣètò ọkùnrin ọmọọba a máa kó àwa jáde wá sí ayẹyẹ ojúde ọba ni. Ó jẹ́ nǹkan ìdùnnú fún mi nítorí ọdún tó kọjá ìṣe ni mo wá gẹ́gẹ́ bí aráàlú. Ọdún yìí báyìí mo ti wá gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ bọ́ba ṣètò ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Fún àwa tí a sí ní ibi báyìí orí ọ̀fẹ́ wà náà fún ọ láti wò ní live stream. Ẹni tó sì ń bí tí òun live stream ó ti mísè lọ́tọ̀ ìgbọ́wọ́ tún mísè náà wọ́n á rí lórí ayélujára. Mo dẹ̀ fi àsìkò yìí bẹ Ọlọ́run tó lọ́ra ẹ̀mí aláìlúwà wa kí bàbá tó kẹ́sì ọba jẹ okùn pẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ bọ́ba ṣètò ọmọọba tí Gíwá Samuel Balógun darí wa Ọlọ́run ajé kó wa jẹ̀pẹ́ bàbá ẹgbẹ́ wa ìyá ẹgbẹ́ wa gbogbo advisory council wa Ọlọ́run ajé kó wa jẹ̀pẹ́. Àwọn council of chiefs headed by the Balógun ẹgbẹ́ Honorable Lukman Ẹjalónìbú Ọlọ́run á wà pẹ̀lú òun náà gbogbo àwọn chiefs wa àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ọlọ́run ní ṣe ọdún yìí ní àṣemọ fún wa o ní ìwòye ọdún tó ń bọ̀ nǹkan mèremère nǹkan ayọ̀ ìdùnnú àti ayọ̀ ní gbogbo àwọn tó fi pàdé bí gbogbo ẹgbẹ́ tó kù tó wà níbí náà mo kí gbogbo wọn kú oríire àdẹ̀kù ọdún tòní yìí àṣẹ àwọn ọdún ayàbò fún gbogbo wa o ó sì Ìjẹ̀bú agbèdèdè ẹni o thank you. Orúkọ tèmi ni Wàsíù Abdul mo jẹ́ ọ̀kan ọmọ ẹgbẹ́ bọ́ba ṣe tẹ ọmọọba wípé akọ́ọdún akúyèbí ẹ̀mí àṣẹ púpọ̀ inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ ìyá ẹgbẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá ẹgbẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ Gíwá lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ ẹ̀ta nígbà ojú òtù wa agbọ̀ọ̀là àtàṣọ nínú àwọn aṣọ tó ń bọ̀ inú mi dùn pé aṣọ ọdún 2024 àwọn aṣọ 2025 2026 èyí kọ́kọ́ náà mẹgbẹ́ kò sí ló máa ṣọ́kú ní wa o
a máa dàgbà a máa dògbò a máa dàgbà a máa dògbò lágbára Ọlọ́run owó ló fi ṣẹgbẹ́ o Ọlọ́run á pèsè owó fún ìṣiṣẹ́ ọmọ ẹgbẹ́ wa lágbára Ọlọ́run ìyẹn ẹgbẹ́ àníwọ̀ ẹtì bàbá ẹgbẹ́ àníwọ̀ ẹtì gíwá àníwọ̀ ayétì ọ̀tún àníwọ̀ ayétì ẹ̀ta àníwọ̀ ayétì lórí gbogbo ọmọ ẹgbẹ́ àníwọ̀ ọkọ̀ tí wọ́n ní wa I'm so happy pé òun wá sí Ojúdọba 2024. orúkọ nílẹ̀ kan. orúkọ tèmi ni Wasiu Abdul mẹ́mbà ẹgbẹ́ lèmi.